ó ti di woro sí woro ní orí TikTok báyìí. Ìjà àwọn arúgbó ọjọ́ atókùmákù àmọ̀nà ọ̀run wá lọ. Ẹyẹ èèyàn mi ọ̀rọ̀ ìpọ́ àwa máa rẹ́rìn o ẹ̀yin kan òun pa gbogbo pohùn mọ́ gbogbo lẹ́nu o àwa máa analyse àwàdẹ́ máa rẹ́rìn o kẹ́nìbọ̀dì má jẹ́ kó dùn o ẹ má mórí ibú sọ ẹnu èmi ò drag anybody bẹ́ẹ̀ ṣe ń bojú ara yín jẹ́ lèmi sọ pé ká ṣẹ̀mọ̀ ká bá yín fi iyọ̀ sí ká fantasy kó wà fantasy kó fi epo sí kó fi magí sí àwọn àgbà òfò ló ń da TikTok rú sí o àwọn over 50 àwọn aláyébàjẹ́ over 50 kò sí kan tó gbé kan nú gbogbo wọn kò sí nǹkan tó gbé kan nú gbogbo wọn rádaràda náà wá ṣe àti Mamaji o àti Mamacita bá ṣàti rí àwọn wèrè tó bá ti fi màmá síwájú orúkọ wọn ayé wọn ti bàjẹ́ bẹ́ẹ̀ ni ayé wọn ti là bàskẹ́ṣì àwọn tó wá ṣe mama mọ́mọ́ yéyé gbogbo àwọn ọkọ ló ń borí social media jẹ́ bẹ́ẹ̀ ni mọ̀mọ́ wọn lókè ọ̀hún náà alábẹ̀lá pupa mọ́mọ́ òun ló wà núgò tó ń jẹ́ jìnnà tẹ́ bá lọ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tó bó ṣe máa ń ṣe bí kinní nìyẹn tó máa rìn kiri bí ọ̀rọ̀ tó máa dá wàhálà lẹ́ńbí tó máa dá wàhálà lẹ́ńbí bó ṣe máa ṣe yàmàyàmà jágbàjàgbà káàkiri náà nìyẹn tó bá máa wo iṣu tó dàrú láàrin Mamacita àtòjú abẹ ó máa pẹ̀lú torí bó ṣe wà yẹn kò ń sí ibi tí nǹkan bá ti ń tò ibi tí nǹkan bá ti ń dàrú nǹkan tó bá fẹ́ jábọ́ kó kúkú gbà jábọ́ nǹkan tó bá fẹ́ ṣubú kò ní sọ pé kóun ràn lọ́wọ́ dìde kó kúkú bá gbogbo ẹ̀ jẹ́ kó lè rí ṣóò ṣe màmá wọn máa wà bẹ́ẹ̀ náà mi ò mọ̀ pé jà Mamaji àti Mamacita máa tẹ̀ wá tẹ́lẹ̀ èmi rò pé wọ́n ti sẹ́tù ẹ̀ Samulari ti sẹ́tù ẹ̀ àbúrò ti sẹ́tù bọ̀ ó ṣe kí ni ó wà spicy ó láta fẹ́rẹ́fẹ́ ṣe mọ̀ tí wọ́n máa jẹ ògúnfe tó láwọ̀ tó máa fata fẹ́rẹ́fẹ́ yìí ọlọ́run èwo nu yín náà ní àwọn òkàwé tán kó tó gbóyún o èmi ò gbọ́ nǹkan kan o èmi ò gbọ́ ìsínlé o ẹ̀yin lẹ gbé wá o bọ́n ṣe máa gbé wá sórí FIV wa nìyẹn tán tó kí tún lè lè èwo nu èmi ò tiẹ̀ mọ̀ gbogbo information ẹ̀yin náà lẹ disburse tẹ́ ń pín kiri èwo nu yín lọ́mọ ẹ̀ gbóyún gbólé ọ̀kan tọ́mọ ẹ̀ gbóyún lórí social media yìí tí ò kàwé tán èwo nu yín náà sọ pé kò tí ì yẹ kó di grandma tó ti di grandma ọ̀rọ̀ ìpọ́ o bàbá lórí ọ̀rọ̀ yìí bàbá ẹ̀ dáríjì wá bàbá ẹ̀ dáríjì wá èwo nu yín ṣó ní èjì téèyàn máa di grandma ni wọ́n ní kò tí ì yẹ kéèyàn kan di grandma kó tó di pé ó lọ di grandma ṣé grandma by force ni àbí grandma by choice kò yé mi o èmi ní kí n béèrè ni èmi ò ẹ̀wò èèyàn tí tó tọrọ mi bá ta bá ní kókó tiẹ̀ o èmi ò rọyàn ṣẹ́ o èmi máa ń ro kinní kan pé àwọn méjèèjì they are both òsínwó ènìyàn Mamaji bó ṣe wà yẹn òun ló ń sá sọ́ndà àwọn ọmọ yẹn tó ń tì wọ́n jáde ẹ ṣáà gbọ́ pé ọmọ yẹn ń sọ̀rọ̀ ẹ dẹ̀ gbọ́ tó jẹ́ pé wọ́n tètè ń cover ọ̀rọ̀ tọmọ yẹn fẹ́ sọ wọn fẹ́ kó sọ̀rọ̀ ẹ ṣáà gbọ́ tọmọ yẹn sọ pé àwọn ló ní kí jáde náà ìgbà táwọn wá jáde wọ́n wá ṣe bẹ́ẹ̀ ni pé àwọn wọ́n wá ń bẹ̀bẹ̀ bíi pé àwọn ò mọ nǹkan kan bọ́ àwọn ló ní kí jáde náà àwọn ló sọ pé kémi àti yèyè kájọ jáde náà wípé kìíní kan kìí ṣe ṣáà mọ̀ pé olóṣì ni wọ́n àgbàyà làwọn pípọ̀ ẹ̀ kò sí eléyìí kan gbé kan láàrin àwọn méjì àwọn bẹ́ẹ̀ ikọ̀ I swear bẹ́lẹ̀ ṣe ń pa lélẹ́yìn kún lélẹ́yìn pa lélẹ́yìn kún kò sí eléyìí tó lọ́pọlọ nínú àwọn méjèèjì kò sí eléyìí tó wà òkè nínú àwọn méjèèjì bẹ́ẹ̀ ni àgbàyà láàrin ọmọ wẹ́wẹ́ ẹ wo bọ́n ṣe ń ṣe láńgbáláńgbá kiri láàrin àwọn kéékèèké TikTok nǹkan tẹ́mi ò tẹ́ fi láìkí TikTok ni pé èmi máa ń fi ìpè ọmọdé ló wà fún àgbà táwọn àgbà òṣì lọ́wọ́ constitute ní sáà nǹkan tó bá tẹ̀yẹ kí ẹ rí mọ̀mọ́ kó sá kúrò ní Facebook ó rí pé òun ò lè handle Facebook mọ̀ pé àwọn èèyàn ti sọ jí mọ̀mọ́ eléwé immigration ó ti rí sí pé àwọn èèyàn ti sọ jí pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ó wá rí pé àwọn arìnrìn ló fẹ́ lọ bá lórí TikTok àwọn mọ̀mọ́ tó lọ bá nìyẹn àwọn grandmas over 50 ṣẹ̀sìn ṣẹlẹ́yà mọ̀mọ́ náà 50 mọ̀mọ́ náà 65
àwọn ni tí ò tí yẹ kó di grandma tó di grandma by force. Àwọn ni tó ń ti gbogbo ara wọn síta, tó ń ṣòṣì, tó ń ṣiṣẹ́ ránṣẹ́ wò, tó ń ju òbò síra wọn sáwọn ọmọ kéékèèké ni gbogbo wọn ni wọ́n kún bẹ́ẹ̀. That is it. Mama G náà bó ṣe wà yẹn kíní ni òjò ń lé orò òjò ń lé egúngún wọ́n máa sá sábẹ́ kíní wọ́n máa ṣe lábẹ́ kọ̀rọ̀ wọ́n ti máa ṣe wọ́n ti àwọn ọmọ yẹn ó yá lọ ṣe báyìí lọ́bẹ̀lẹ̀ ìjà lọ́bẹ̀lẹ̀ bó ṣe sọ tójú abẹ náà gbà àtẹ̀gbọ́n àtẹ̀gbọ́n máa mọ̀ pé ní fámìlì ló ti rán àbòsí ni wọ́n ti fi ṣe wọ́n àtẹ̀gbọ́n àtàbúrò wọ́n máa sá sábẹ́ kíní wọ́n máa ti àwọn ọmọ yẹn jáde wọ́n máa gbé wọn kọlura èèyàn tó bá ti lè bàjá torí pláfọ́ọ̀mù wọ́n lọ gbé àwọn ọmọ yẹn pé kọ́ wọn máa bàjá wọ́n máa gbé àwọn ọmọ yẹn kọ́ máa drag wọn ẹ tẹ̀ ní sùúrù náà èwo ni mò ń gbọ́ tí ṣebí ìgbà tí wọnú sùn Mamacita ṣebí mọ̀mọ́ eléwéńjẹ wé jáde ó sọ pé búmi bú ọ ní nàá búmi bú ọ ní nàá kí ló di sùn báwo ni Mamacita wọn ṣe sọ pé òun fẹ́ sùn mo tún sìn báyìí ẹjọ́ nítorí ọ̀nà what is going on there kì í ṣe búmi bú ọ wọn kí ni mo tún ṣì sọ ẹjọ́ kí ni mo tún ṣì sọ lájú gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ sí ẹ jẹ́ àdálẹ́ ẹ̀ka àtúnṣà àmọ́ pé ọmọ burúkú ọmọ òfò ni mo tún ná lóòótọ́ but kí ni ó sì sọ sí ẹ tó sọ pé ó fẹ́ lọ súwẹ̀ for what reason ìgbà tó ń sún ìwọ tó parọ́ mọ́ Àṣàkẹ́ Àdé tó parọ́ mọ́ ọmọbìnrin yẹn tó mú rọ́lẹ̀ tó link ẹ̀ mọ́ different ọkùnrin nǹkan tí ò ṣojú ẹ̀ tó ní proof tó ń sún ẹ wọ́n ní ẹ búmi bú ọ ní nàá búmi bú ọ ní nàá tó bẹ́ẹ̀ ń bẹ̀bẹ̀ ń bíbá tó sọ pé òun yàn kọ̀ọ̀kan ṣẹ́ tó tún mépè lẹ̀ Mamacita sórí bó ṣe rí lára ìgbà tọmọ kékeré ṣe tiẹ̀ padà sí ẹ̀sìn báyìí sórí parẹ́ ò lè gbà ẹsẹ̀kẹsẹ̀ ló sọ pé kán lọ máa tọ́jú owó ẹjọ́ lẹ̀ ẹ wá lo slang Lizzy àníwèrè ni ìwọ lówó ẹjọ́ oh mo how many days tó take ẹ kó tó jáde kúrò níbi so how many days bó ṣe dé náà account number ló kọ́kọ́ fi sílẹ̀ oh mo how many days kí àmẹ̀gbọ́ tó lè rí 1 million gbà fún ẹ more than 4 days ní àmẹ̀gbọ́ fi ń tọrọ 1 million kó tó lè rí 1 million gbà fún ẹ lásán ìgbà tó dé oh mo how many days no be you they say they collect capstone for Liam ọmọ ológo Liam jogo snare wá ṣeré abeg sórí gbogbo fọ́ǹbù yẹn má máa fún wa àṣẹ ní gbogbo yẹn sue wọnú sue motun for what on what ground on what reason for what reason ìwọ ló ta sí náà òun náà dẹ̀ ta sí ẹ̀ padà because ìwọ ń feel like gbogbo yín lẹ́fẹ̀ẹ́ máa jàgàbá lórí TikTok èmi mo ṣe kíní kan jẹ èmi mo ṣe kíní kan tó bá respect yín tó máa ń pọn yín lẹ́yìn náà pọnra yín lé náà búmi bú ọ lélẹ́yìí ìkọ́kọ́ tó ń pè ní búmi bú ọ lélẹ́yìí gangan búmi bú ọ lélẹ́yìí but you cannot be like you want to be like àkùkọ gàgàrà bíi ti mọ̀mọ́ tó bá ti ń tẹ̀lé àgùntàn tó wà tẹ̀ tí bá dárìn àjẹgbẹ́ èèyàn tó bá ti ń tẹ̀lé mọ̀mọ́ eléwé ń jẹwé lórí social media ó ti tán that is just it ìgbà tó ṣe fún wọnú ó mọ̀ pé ẹ̀jẹ̀ ló ń flow lára ẹ̀ you expect it to go on ó win lójú ara ẹ̀ ìgbà tó dẹ̀ máa wọ́n ló wọ́n you hands down ọmọ burúkú lọmọ ẹjọ́ nǹkan ni mo fẹ́ bẹ̀yìn fún ẹ má lọ tọ́jà wọnú ó máa sọ yín di wèrè ọ̀sán gangan lórí social media ẹ má lọ tọ́jà wọnú wọ́n rò pé ọmọ yẹn yìí ti target ní àṣẹ ọ̀rọ̀ burúkú sometimes tí bá tún gbọ́ ọ̀rọ̀ ẹ̀ báyìí màá tún máa ké pé èèyàn kan ní wọnú wọ́ọ̀ṣì báyìí ọ̀rọ̀ burúkú ẹnu ọmọ yẹn ló kú sí ó dẹ̀ sọ pé òun ò mọ ṣóò ṣe eléyìí tó máa ń ṣe yẹn kí la máa pè gbogbo ṣóò tó ń ṣe yẹn jọ kí la fẹ́ pè wàá fẹ́ lè máa ké pé èèyàn ni wọ́n sọ adúrú ọ̀rọ̀ yìí sí ó yẹ kẹ́ni yẹn lọ gbọ́ òògùn jẹ ni òògùn tí bọ́dà láti gbé jẹ ń jọ́ sí tọ́jọ́ pé poison yẹn ti expire òun ló yẹ kọ́ lọ fún ẹni yẹn kẹ́ni yẹn ra máa lọ yours truly lẹ́yìn yẹn ó tún wá ó tún nà kẹ́ ẹ̀ lápákò ó tún sùn ẹ̀ sórí Mamacita tó bá ń tẹ́ ṣiṣẹ́ máa ń jẹ elégbò ò ní mọ́ télégbò bá wá ń jẹ ṣiṣẹ́ ṣòtìrí ń sìn ìgbà tí mo tún gbé ẹ débẹ̀ ó mọ̀ pé ó lè kọjú sí ẹ ó mọ̀ pé ó lè kọjú sí ẹ ṣe ẹ lóore ó wá lọ sọ pé ó máa sùn ẹ kán lọ tọ́jú owó ẹjọ́ lẹ̀ for what lórí ibú mi ń bú ọ kí lẹ ṣe sọ kí lẹ ṣe fà tó yẹ kẹ́ ṣe fà fọ́ ìwé ìkí ká wo èèyàn tí yà máa dùn orí bí wàá ti wọnú ṣe fà ń gbà yẹn ni ká wo bí yà ṣe máa dùn ẹ́ dáadáa lára ṣé o mọ̀ pé ọmọ mo tún yẹn ó ń ṣẹ́nu kù ni fún ẹ a kàn ń drag ẹ̀ torí pé ó lọ involve Queen Mother yàtọ̀ sí yẹn ó yẹ kó yà fún ẹni tí ó bá jẹ́ pé Queen Mother tó ń involve ìyẹn gangan ló jẹ́ kí n bínú sí pé ṣó o ṣì èrè ni why would you be saying all this on your platform
tí ó bá ṣe pé Queen Mother tó involve àti Lizzy tó lọ involve tó lọ ń ṣe glamorization orí burúkú kan wo tí Lizzy bá fún ẹ ní anything wàá ṣe ẹ̀wọ̀n ẹ̀ mo tún òun ní kó tètè gbọ́ sétí ẹ̀ sìn tó bá fún ẹ ní wo á fún ni lẹ́ran gbòdìdí ọmọ ní Lizzy lọ́bẹ̀ lọ́wọ́ èèyàn tó gbé sórí machine fún wàá ṣe ẹ̀wọ̀n ẹ̀ láti jọ́sìn tó bá fún ẹ ní nǹkan tó bá fún ẹ ní nǹkan pé wo mo tún máa bọ̀ kó wá lọ fún ẹ ní nǹkan pé kó lọ tá sínú drinks Ìyábọ̀ tó wà rí tá sí wo wọ́n á drag yẹ́ ẹ̀yẹn wọ́n á drag ẹ̀ jáde ẹ máa gbé Lizzy mọ́ra ṣé èèyàn gidi èèyàn tó wá òkè kan máa ṣe bí Lizzy mọ̀ pé Lizzy ti ya wèrè ìwòyí láàárọ̀ gbé mọ́ra ní gbogbo ayé ìgbà yẹn ìgbà táyé ń yẹ ìgbà tí ò sí nǹkan kan mọ́ tí Lizzy ti di aṣálẹ̀ sí ìgbà yẹn lẹ wá lọ ń gbé mọ́ra tẹ́ ń gbé mọ́ra mi ìmọ̀ nǹkan tó kù tẹ́ ń gbé mọ́ra kí ẹ̀ ń pọ́n wèrè lè just imagine wèrè ní wèrè ń jẹ́ ẹ̀yìn èèyàn mi kò sílẹ̀ inú àwọn pípọ̀ yẹn tó gbádùn mo tún ibi tó ti ṣẹ̀yìn sórí nǹkan tó ṣe ń gbà yẹn ó ní wọ́n drag ẹ̀ yes àwọn èèyàn drag ẹ̀ mo ní left for me èmi feel pé àjọ máa ń bàjẹ́ àjọ máa ń dàrú àwọn kan wà tí wọn ò ní dáwó tó bá ti kọ táwọn tán bá ti lè kówó báyìí wọn ò ní dá mọ́ so pé àwọn kan wà tán máa ń da àjọ rú ó lè má jẹ́yàn tó ń coordinate àjọ àti ṣàjọ dáadáa now for us to understand this thing but ọwọ́ tó gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n ti mọ̀ pé lórí burúkú ni that is it but yàtọ̀ sí yẹn o sórí ìjókòó sinẹ́ kò fún dáadáa ó dàbí bó ṣe ń kó fún lóńdù tó fi sọ pé òun máa sùn ẹ̀ kò fún so that by the time tó bá tiẹ̀ máa sùn ẹ̀ kó tó sùn ẹ̀ o ti fún lọ́rọ̀ bó ṣe rí yẹn kó tó sùn ẹ̀ ìwọ ti ṣe kí ni o ti nù ní òkú ọ̀rọ̀ gbogbo nǹkan tó wà nù ẹ̀ ni kò sọ síta bẹ́ẹ̀ ni má jẹ́ kí anybody kó halẹ̀ mọ́ ẹ lórí social media tó bá yẹ pé wọ́n rán ẹ ó jẹ́ tètè fọpọlọ ẹ sí torí wo tó bá kú wọ nìkan pàtẹ́rọ ara ẹ pa bẹ́ẹ̀ ni gbogbo yín kan ni gbogbo yín ẹgbẹ́ kan lórí TikTok yẹn rádaràda lẹ́ ń bá kiri kò dẹ̀ sí anybody tó ju anybody lọ ẹni tó bá ní tó wá fi sọ̀rọ̀ náà lọ́ fi máa sọ̀rọ̀ sí ẹ bó ṣe rí nìyẹn ẹnu tó bá ní àbòsí náà ló pa yín pọ̀ mo tún gbé voice note eléyìí ó gbé gbọ́ ti kínní ó lọ gbé fẹ́lẹ̀ ó gbọ́ tẹ́lẹ̀ ó lọ gbé sẹ́lẹ̀ ìjà wá ṣẹlẹ̀ wọ́n wá sọ orí ìwèrè sáàárín ṣèbọ̀ ní nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ náà before ọkọ̀ ló ti ṣẹlẹ̀ yìí sí ìwọ kọ́ ló lọ gbé wọ́n voice note àwọn méjèèjì tó ń pín fúnra wọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ṣé Mamacita àti joko snell wọn bára wọn jà sí wọn ò bójú ara wọn jẹ́ last sí máa yọ̀ náà máa yọ̀ ṣèbí nǹkan tẹ̀ ń wá ibi tẹ́ fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wù àwọn méjèèjì wá ń ṣe òsínwó ènìyàn wọ́n wá ọlọ́run lẹ́yìn ìgbà tó ti gbàgbóró jẹ́ ẹ wo bọ́ ṣe now mama be this kéèyàn tiẹ̀ mú ìyá alákàrà ṣé kò bẹ́tà ju àwọn wèrè tó ń pera wọn grandmother tó wà lórí TikTok tó ń ba gbogbo TikTok jẹ́ ṣé yóò kúkú ní mú ìyá alákàrà ń sìn ká sọ pé ìyá alákàrà ò lọ́pọlọ bọ́ ẹ̀yin gan ṣé ẹ̀yin ní mo ń wò ó bí lè ṣe máa pè sórí TikTok àwọn ọmọ kéékèèké as how now just because ẹ fẹ́ gang fight ó pe àwọn ọmọ kéékèèké tó gbọ́ nǹkan tí bá fẹ́ sọ pé kí analyze fídíò yìí yẹn ó lọ fà gan o ó jókòó síbẹ̀ yẹn ọmọ yẹn ń sọ fún ẹ pé ẹ̀yin lẹ kọ́ mi iṣẹ́ ó ń sọ fún ẹ gbogbo àwọn èèyàn tó ti bá ṣiṣẹ́ wípé ẹ̀yin tẹ́ ẹgbẹ́ mi ẹ̀yin náà máa fi gé jẹ ìwọ dẹ̀ jókòó síbẹ̀ wọ́n rẹ́rìn orò pé wọ́n support ẹ that means you are very daft wípé pàṣán tó fi na ojú abẹ wọ́n tọ́jú ẹ̀ fàájà fún ọjọ́ tó bá máa ṣorí ibú wọ́n ń bọ̀ wá fi na ìwọ náà òun náà ti ń sọ létí ẹ̀yìn orò pé there is a fight àwọn ọmọ kéékèèké tẹ̀ ń sá sábẹ́ wọn tẹ̀ ń sá gbégbó bójú yín jẹ́ ojú yín máa mọ́ báyìí ó máa wálẹ̀ bí mọ̀mọ́ ṣe ń ṣe bó ṣe ń ṣe láńgbáláńgbá kiri ó máa bọ ẹ̀sìn mélòó lẹ tó fẹ́ ṣe ẹ̀sìn mélòó lẹ tó fẹ́ ṣe you want this one to be with me you want this one to be with me ó ṣàfihàn kí gbogbo èèyàn ìwọ náà máa rí bí tó ń sá kiri ìwọ náà máa rí bí báyìí tó ń sá kiri ẹ fẹ́ kí gbogbo èèyàn ẹ̀yin ni kọ́ máa wá rírì fún kí ló ń ṣe yín náà dẹ̀ lo platform yín fún nǹkan tó wà òkè ṣé dandan ní kẹ́ ẹ jà ní èpè lóríṣiríṣi ẹ wo bó ṣe ń nura wọn lépè láwọn àgbà rádìdáradá tó ti fi lé ọkọ lẹ̀ 50 my food ẹ wo bó ṣe ń nu ara wọn ní èpè tó ń fomi èpè wẹ́ra wọn láwọn àgbà òfò àgbà ràndán láàrin ọmọ kékeré náà ti ń ṣorí ibú yẹn o láàrin ẹgbẹ́ ọmọ wọn láàrin àwọn ẹgbẹ́ ọmọ wọn náà ti ń ṣorí burúkú yẹn tá bá sọ̀rọ̀ báyìí wọ́n ní
ẹlẹ́yà tí mo ti sọ̀rọ̀ jù mi ò ti ṣe mo ti wá sọ nǹkan kan sìn báyìí mi ò analyze ẹ o mi ò fẹ́ analyze ẹ ni o torí tí bá analyze ẹ ó máa dẹ́tì ó máa dẹ́tì ẹ̀yìn ẹ kúkú mọ̀ mí pé always ready ní ìjà wá ìjà òsì always guided ojú yín máa bó ẹ̀ẹ́dẹ̀ yára yín lọ́pọlọ àgbàlẹ̀ ń dá yìí àti grandmother tó ń láìkì kó máa lọ sẹ́wọ̀n àti oríṣi àti eléyìí tó bójú tó dàbí òkú tó sọ pé òun gbé ní Canada just imagine, is that an achievement? Tani ò travel rí so torí pé wà ní Canada báyìí you think you are better than somebody that is in Nigeria. It's just in 2026 come on Ọlọ́run these people ẹ ṣáàjà máa wo bó ṣe ń lọ ẹ wò ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán ẹ para yín níbi tó dé ẹ para yín ẹ gbébọn fúnra yín jẹ mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí